ọmọ yín gbadébọ̀ ó dúpẹ́ náà. Jọ ó ní kó bá mi sọ fún Peter Obi yẹn pé òun mọ wúyàn tó bá tún lú jẹ ni o tọ́sọ́ lóun bọ̀ láago 4 wọ́n tún fóònù láago 6 ojú títí láago 7 mi ò rí wọn kò fi ń ṣe ẹlẹ́ṣẹ̀ mi o òṣèlú òfin já o òótọ́ ni wọ́n disagree ní tó agbègbè èmi náà fi sáàbù àkójẹ ń bẹ gbogbo wọn ó dàbí àwọn kan ní tẹlifíṣàn ní pé ìfẹ́ ni Ọlọ́run ẹ̀sìn òfàjà ó tó gbogbo yẹn. wọ́n ti máa fẹ́ sàkẹ́bà sọ fún àwọn APC pé kò ń ṣèjà wọ́n jọ torí Ọlọ́run. ọmọ mi àdá fún èmi ò ṣe mẹ́mbà APC. àwọn ọ̀gá wọn tẹ mọ̀ sá pé kò ń ṣèjà. àwọn ọmọ mi kọ́ nù wọ̀rì olórí àwọn ọ̀run ẹ̀ ń ṣe ọgbọ́n tó ń rún ẹ̀ ọ̀dà wo bẹ̀ jẹun bẹ̀. àbẹ́jà akọ́dẹ̀ máa lọ ṣe election. èmi máa gbọ́ mo yìí máa sọ fún gbogbo pé ká mú sùúrù kó dá fólé kó dá fálejò àwọn ọmọ èkó yìí ni kó dáa jù gbogbo wa ká ṣe sùúrù. àbẹ́jà yẹn ní ká ṣe election in peace pé kò sí tọ́lọ́lá sọ pé àwọn náà ní àgbàsà. Ọlọ́run bá àtúnlù ìṣe rọ́ọ̀tì ti pọ̀ jù. tó ń gbọ́ ọmọ mi ká súnmọ́ lọ́hùn ká dẹ̀ máa ṣòótọ́ àbòsí ti pọ̀ jù which I don't like at all. èèyàn á ṣe tí ò dá báyìí aláwọn onílé ayé ẹ̀wà kó máa bínú èmi ò sọ lálẹ́ kò sí èèyàn tó mọ̀ mí mo ní àyàjì ṣùlọ lọ́wọ́n mi jẹ́ kí fi ọwọ́ lábá ìgbà ẹnìbọ̀dì lójú kò sí ohun tí lè fi tọrọ fún yàn mo dẹ̀ yìí báyàn fa bàbá ńlá àjọpọ̀ nítorí £1 ní gbàgbàkúgbà mi ìdẹ̀ ní reservoir of knowledge ọlọ́run ló gbọ́n ọlọ́run ló gbọ́n tán pẹ̀lú padà. wọ́n fẹ̀yìntì bẹ́ẹ̀ ẹ́ ọba tí ó ti kó lọ fẹ̀yìntì ni. ẹ má lọ fẹ̀yìn gbé wáyà o ẹ yé o. so kí káfí gbogbo ẹ̀ sádùúrà sọ. lágbára ọlọ́run tó ṣe. ìjọ sátọ̀dẹ̀ àlọ́ ṣe lóògùn ọlọ́run. kọ́lọ́lẹ̀ the most important thing sir ni pé àfẹ́. ẹ máa gbọ́ ó ṣe jẹ́ pé ó pọ̀ sí lálẹ́ ṣẹ̀ṣẹ̀ bọ̀ bíi láti jọ ní tẹ̀ rí wọn fún wọn rí àti ti kí wọ́n pe gàǹdọ́ àbí kí wọ́n pè ní ìpàdé ẹ̀rí mi rírí bí àmọ́dé ti rí nígbà tó ń ṣe iṣẹ́ lọ́dọ̀ onífàṣọlá ọmọ mi mọ́ o. olúwo tó o bá lọ bá mi mú àmbọ̀dé wá tọ́ mi bá báyìí sọ́mọ ọlọ́pàá ni mi tẹ́lẹ̀ alákọ̀ọ́rí ó rẹ́rìn. yẹ ni most important thing. ẹ sórí ní wọ́n sọ fún ẹ lọ́kọ́ ẹlẹ̀ ọwọ́ tó bá ṣẹ́gun sí òun ló ń jẹ pẹ̀lú ògùn lọ́dọ̀ lọ́hùn àgbàkà láàánú bí mọ́mọ́ nǹkan ò ní ṣe gbogbo wa ẹ̀yìn náà gbogbo yẹn máa délé láyọ̀ ṣẹ́ni gbọ́. because àwọn supporters wa ọjọ́ ìjà aláyà jù ní. ṣe rí gbogbo àwọn tó ń ṣe wo ní wọn ọlọ́wọ̀n ẹlẹ́dàá ń gbọ́ bọ́lá ti ní gbogbo nǹkan rán ní gbogbo nǹkan so and it's not necessary èmi ò mọ nǹkan tó ń ṣe àwọn èèyàn wa bẹ́ẹ̀ tó bá máa tó oṣù 6 mẹ́jọ nílùú yìí nígbà tó ń jẹ́ bá wà torí èmi ní pọ́lísì kan tí máa gbé jáde fún gbogbo wọn gbẹ̀dẹ̀ ló ń rọ kókò lábàtà ni gbogbo ẹ̀ á dẹ̀rọ̀ pẹ̀lú ògùn ọlọ́run ká ṣòótọ́ ọ̀rọ̀ ká dẹ̀ súnmọ́ ọlọ́run kò sí ohun téèyàn fẹ́ fi too much money ṣe ilé ayé máa sọ fún gbogbo yàn tó bá fẹ́ mọ bí ọlọ́run ṣètò mú 20,000 dání kó lọ dùbúlẹ̀ tó bá jí láàárọ̀ ọmọ bá ń lẹ̀ lẹ́nu láìsàláì máa bá nílẹ̀ lẹ́ni àmọ́ àṣọ ẹ̀ lágbára ọlọ́run lágbára mọ̀kámọ̀ Ibrahim lágbára àwọn tó ní inú ilé lágbára bàbá mi ọba dó lágbára dùsùnmú àkámọ̀ ẹ̀kún ọmọ àfíjúwọ̀dẹ àwọn ìgẹ̀rẹ́gẹ́ ọmọ ògùnlọ́pọ̀ ṣẹ̀ṣọ̀ ọmọ òbùṣọ̀ṣọ̀ ní òrèrò àfíjúwọ̀lé kò ní sí nǹkan kan gbẹ̀dẹ̀ ló ń rọ kókò lábàtà ẹ̀dẹ́lé láyọ̀. ọba gbáyé bọ̀ kó bẹ́ẹ̀ mi náà wáyàwó kan o.
Bóyá àbúrò ìyá agbárí bọ̀ ló wà. Yóò rí justice body Rhodes Vivour yẹn. Àjọ máa ń wó bìnrin káàkiri gbà. Tipẹ́tipẹ́ ẹyọ mi gidi gan ni o. Alákọ̀ọ́rí ni ó jẹ́ tipẹ́ yìí ti rí. Ẹ ṣeun. Ọlọ́run wà dà. Sọ fún Ọlọ́run wà. Kó jẹ́ kán wọ mọ́tò wọn. Kẹ́nìkan kan ò dẹ̀ gbọ́dọ̀ mọ̀ lẹ́sìn wọn o. Ilé ayé ò lọ bẹ́ẹ̀ yẹn o. Wo Gbádébọ̀ ẹgbà ṣé káàdì ó yẹn agbárí ni ṣọ́ọ̀tì fún Macaulay ń tẹ̀ ṣọ́ọ̀tì fún ọ̀gbẹ́ni kánẹ́sẹ̀ Moshood what is it? Kò sí problem àwọn náà mọ̀ tó ń fi wọ́n. Ok. Wo tẹ́ bá ti jáde báyìí ní kẹgbà ọ̀nà báyìí. Police post side. Police post. Left. Left like this. Ẹ̀dílé láyọ̀. Yes, sir. Ẹ ṣe yọ sir. Ok o. Thank you very much. God bless. Ẹ ṣe o.